Akínsọ́lù àti jẹ́ ẹ̀gbọ́n wọ́n báyìí. jẹ́ kí n gbọ́ o àwọn aṣíwájú àwọn tẹ̀lé jẹ́ ká gbọ́n àtàwọn wòlíì àwọn pastors wa náà tó ń pè wá táwọn òpè iṣẹ́ Ọlọ́run ní mẹ́ẹ̀ká béèrè owó ká tó lọ àwọn ló jẹ́ ká padà gbọ́n. tíṣẹ́ yẹn bá tún wá délẹ̀ ní àwọn ọba kan ká wá pe àwọn olórí mi látẹ̀kọ́ láti Ìbàdàn láti Àbújá afọwọ́lá gbé wọn wọlé àwa dẹ̀ máa lọ bàbá òkú sí rí dájì tá bá ṣe tán sí ní dábàá tán àwọn máa ṣe wá dáadáa bàtà bá ṣe tán wọ́n lè fún wa 1,000 tábìlì ẹ̀dá 500 naira làwọn náà fún mi lọ́dún yìí ọmọ tí tó bá sọ pé òun bá mi jáde ó yẹ kó fóun lówó kan iye kan ló ń fóun ọmọ ṣe yẹn náà kó wá sọ tẹnu ẹ̀ kí ni wọ́n sọ bọ́ọ̀mù ṣe rí. ẹ challenge ọmọọṣẹ́ yẹn. ó challenge ọmọọṣẹ́ kó bọ́ọ̀sẹ̀ kó wá sọ tẹnu ẹ̀. ẹ challenge ọmọọṣẹ́ yẹn ni. bẹ́ẹ̀ ni olóòtú bọ̀ torí mi jẹ́ ẹ̀kútẹ́ pé mi ò kí ń sọ̀rọ̀ mi ò ń bá rojọ́ kò síbi tí ṣe ò sí o nínú báǹdì wa náà láwọn àsìkò kan ọmọ báǹdì ẹ ti máa plan a ní ṣó ìjọba ti rí yàtọ̀ àti ṣe gbogbo ẹ̀ tí ṣó bá kú bí ọ̀tẹ̀ wọn lè máa bẹ̀rẹ̀ sí máa pe nọ́mbà ọmọ báǹdì àwọn elégbè tí wọn ò ní gbé kọ́ yín ni wọn ò ní gbé kọ́ because wọ́n ti máa bìlíìfù pé owó èkuru owó àkàrà ló fáwọn olè ti gbowó ńlá ọ̀pọ̀lọpọ̀ ò lè rí bẹ́ẹ̀. a kú dédé àsìkò yìí níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbóhùn ní èmi Azeez Olómi Tútù yín náà ni bàbá Ọwálé Peter lórí YouTube. ẹ má wàá gbàgbé lórí Ọwálé Peter yín náà ni ẹ bá wa subscribe, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa share bí program wa ṣe ń ṣe kí ni bẹ́ẹ̀ ṣe ń gbádùn sí náà nàìjíríà jọ ẹ máa bá wa share rẹ̀ káàkiri tí kò tòrò àgbáláyé. ẹ̀yin ti diaspora akínyìn, ẹ̀yin ti nàìjíríà ní ti létòkò akínyìn, ẹ ṣe tẹ̀ ń wà pẹ̀lú mi nígbà gbogbo àjọṣe wò ní bàjẹ́. ẹ wo mo ti tó lọ sínú agboolé olórin lákòókò tàwa yìí. agboolé olórin ni mo wà nítorí pé nínú gospel ìyẹn gangan ni mo tó tojú bọ̀ báyìí láti tún fi ọ̀rọ̀ bíi méjì mẹ́ta tó wo bí kan ṣe ń lọ nínú agboolé olórin nípa tàwọn ti gospel. ẹ wo ẹ̀yin tèmi ẹ̀yin tiwa ẹ tún gbádùn àwọn béèrè bíi méjì sí mẹ́ta tí màá láǹfààní láti béèrè lọ́wọ́ àlejò mi ìyẹn tá a mọ̀ sí Olúyẹmí ọmọọba láàfin. orúkọ wọn tóbi lẹ́nu mi púpọ̀ ṣùgbọ́n kẹwàá gbé kékeré torí pé ìyá ni wọ́n jẹ́ sí mi. màá béèrè àwọn ọ̀rọ̀ méjì mẹ́ta mẹ́rin tẹ́yìn náà láǹfààní láti gbádùn ẹ̀ dáadáa gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń gbádùn mi pé kí n bá wọnú ẹ̀ ẹ̀yin náà máa ń láìkì pé kí n wọnú ẹ̀ kí n lè ṣe kí n lè fa kò mú òkun ọ̀rọ̀ jáde. ẹ ṣe tẹ̀ ń gbọ́ mi àjọṣe wò ní bàjẹ́. ẹ wo rí pé ojú ìyá mi ogun rege àbí yes ogun rege. ẹ bá mi dárúkọ yín fáwọn ará lè máa. orúkọ mi ni Olúyẹmí Joseph tó gbìyànjú mọ̀ sí Olúyẹmí ọmọọba láàfin. Olúyẹmí Joseph tí gbogbo yẹn mọ̀ sí Olúyẹmí ọmọọba láàfin. Olúyẹmí ọmọọba láàfin. ní ẹ kì í ṣàìmọ̀ fọlọ́pọ̀ nípa tá a bá sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n wà nínú gospel nípa olórin. ẹ jẹ́ ká wá wọnú ẹ̀ gbà ọ́ lẹ́ bẹ̀rẹ̀ tá a bá wo ìrìn àjò yẹn lọ títí di àkókò tàwa yìí. gbogbo ògo jẹ́ ti Ọlọ́run tó fún wa lórí ọ̀fẹ́. mo bẹ̀rẹ̀ ní ọdún 2002 ni mo bẹ̀rẹ̀ tó dẹ̀ di 24 years lọ́dún yìí. níwọ̀nba ọdún yẹn ojú ti rí oríṣiríṣi lágboolé olórin ní tẹ̀mí ní ti jùjú ojú ti rí nǹkan ìrírí tó pọ̀ lójú ti rí bọ̀ olóòtú mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún àánú ẹ̀ àti oore ọ̀fẹ́. ẹ jẹ́ kí wá wọnú ẹ̀ gangan gẹ́gẹ́ bí ọ̀dọ́ yín màtí kọ́kọ́ wọlé kéṣẹ̀ tó wá wọnú rẹ̀ gangan. nínú 24 years tí ẹ fi lògbà tẹ fi ń lògbà pẹ̀lú orin bọ̀ báwo lẹ ṣe gbé tó fi rọrùn títí dísì pẹ̀lú àwọn ọmọọṣẹ́ yín àtọkọ yín àtàwọn mọ̀lẹ́bí. mo lè sọ pé ọdún ọlá láti bẹ̀rẹ̀ kò kí ń rọrùn o ẹ mọ̀ láti sisi kó tó di pé àárín ènìyàn wọlé ọkọ bọ̀ ṣé ẹ mọ̀ pé nǹkan tí èèyàn bá ti fi lọ́wọ́ Ọlọ́run kó tó dáwọ́lé tó lè fọ́ Ọlọ́run gbogbo fúnra ẹ̀ ló pè ẹ́ lórí nǹkan yẹn so kò sí bóyá fẹ́ ṣe tí ò ní ró ẹ lọ́rùn máa ní oore ọ̀fẹ́ Ọlọ́run jẹ́ kó rọrùn fún mi olóòtú kò ṣe bí mímọ̀ ṣe ẹ̀mú yẹn tájọ bẹ̀rẹ̀ nígbà yẹn tó ti kú tán ti ẹ̀lọ́ ẹlòmíì ọlọ́dún mẹ́wàá tó ti gbàgbé ẹlòmíì ọlọ́ 10 years tí ò fi kó orí pọ̀ mọ́ ní ò fi yọ̀ wọ́n Ọlọ́run wọn kò fi ń gbé títóbi orúkọ Ọlọ́run ga ni Ọlọ́run jẹ́ kó rọ̀yàn lọ́rùn Ọlọ́run jẹ́ kó rọ̀ ẹ̀dá lọ́rùn tí bá sí oore ọ̀fẹ́ Ọlọ́run kò sí nǹkan tó fẹ́ rọ̀yàn lọ́rùn nínú nǹkan tí wọ́n bá dáwọ́lé. ẹ jẹ́ ká wá lọ sínú báǹdì yín. Okay sir. a gbọ́ awuyewuye kan ní bí ọdún bíi 4 sí 5 sísìn nínú báǹdì yín pé àwọn báǹdì bẹ̀rẹ̀ sí ní yakó lẹ́yìn yín wọ́n ní ọ̀rọ̀ owó díjàlẹ̀ ó pé owó ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ fún àwọn pé tẹ́ bá tí àwọn bá ti fẹ́ darapọ̀ mọ́ yín ó kó ní àwọn owó kan tẹ́jọ sọ̀rọ̀ lé lórí pé
àwọn yẹn sá bẹ̀rẹ̀ sí ní ya kó lọ́dọ̀ dé pé wọ́n ní ẹ bẹ̀rẹ̀ sórí ẹ bọ́ sórí social media gan ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lé àwọn ọ̀rọ̀ yẹn lórí pé kò rí bẹ́ẹ̀ o kò sí gbá o kò kílẹ̀ lè sọ nípa ẹ̀. olóòtú mo wà pẹ̀lú yín. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí ìgbà tẹ́yìn lọ́wọ́ sọ́nsẹ́ ní nǹkan bí ọdún 4 sẹ́yìn pé gbọ́ àwọn ọ̀pọ̀ báyìí báyìí ṣẹ́rí ní ti èmi Olúyẹmí ọmọ ọba láàfin ọmọ ọba tó bá àkọ́kọ́ kò síbi tí ìṣe ò sí ṣẹ́rí àwọn tó jẹ́ bí àwọn aṣíwájú fún wa Aláyọ̀ Melody agbọ́rọ̀ ẹ̀pà tiwọn náà bí ẹ̀yà wa Tọ́pẹ́ Àlàbí. agbọ́ mélòó la fẹ́ kà Esther Ìgbẹ́kẹ̀lé agbọ́rọ̀ ẹ̀pà wọn Àdùkẹ́. gbogbo wọn agbọ́rọ̀ ẹ̀pà wọn Bọ̀dá Dáre Melody agbọ́rọ̀ ẹ̀pà wọn ṣé rí ẹni tó fẹ́ kórí gbígbà torí tútù jọ olóòtú kò sí bóyá fẹ́ kò sí ọ̀tọ̀ fẹ́ fi kún o ò lè tẹ́ ayé lọ́rùn èèyàn lè tẹ́ ogun ọlọ́run tán láéláé kò sí ọ̀tọ̀ fẹ́ fi kún because ìṣòrí nǹkan tá a gbé dání ìsà olóòtú mi ìsà ìwọ ọlọ́gọ́rọ́ náà fi ìran yẹn hàn kò ṣùgbọ́n àwọn téèyàn kó jáde bí ọmọ lẹ́yìn ló ní òye àti ìran yẹn ṣe gẹ́tì mi ìsà kò ṣe gbogbo àwọn ọmọ lẹ́yìn bóyá bí elégbè bóyá onílù ni o òun ṣe ìran tọ́lọ́run fi hàn wọ́n nípa ibi tó ń lọ nínú iṣẹ́ ẹ̀ lọ́lọ́run fi hàn àwọn tó kò sọ́gbọ́n àwọn ẹni tẹ́fẹ̀ẹ́ máa bá ẹ jáde nínú ṣó tó gbowó gọlé lórí wọ́n ti máa níbi ìlìpò ti gbowó yèmí ló ní ọ̀fẹ́ sọ fún pé iye báyìí ni mo gbà ṣé máa ṣe máa lo wa tó tónu ọkọ tèmi máa ń sọ̀rọ̀ kan sà kò síbi tí ṣe ò sí o nínú báǹdì wa náà láwọn àsìkò kan ọmọ báǹdì ẹ ti máa plan a ní ṣó ìjọba ti rí yàtọ̀ àti ṣe gbogbo ẹ̀ tí ṣó bá kú bí ọ̀tẹ̀ kan lè máa bẹ̀rẹ̀ sí máa pe nọ́mbà ọmọ báǹdì àwọn elégbè tí wọn ò ní gbé kọ́ ọ́ ní gbé kọ́ yín ni wọn ò ní gbé kọ́ because wọ́n ti máa bìlíìfù pé owó èkuru owó àkàrà ló ń fún àwọn ti gbowó ńlá ọ̀pọ̀lọpọ̀ òde rí bẹ́ẹ̀ àwọn tó wà wájú tó jẹ́ bí àwọn aṣọ tó jẹ́ bí ọ̀gá ẹ̀gbọ́n tèmi àwọn náà lè ròyìn díẹ̀ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lónìí ọmọ tí tó bá sọ pé òun bá mi jáde ó yẹ kó fóun lówó kan iye kan ló ń fóun ọmọ ṣé yẹn náà kó wá sọ tẹnu ẹ̀ kébì náà wá sọ bóun ṣe rí. ẹ challenge ọmọọṣẹ́ yẹn. mo challenge ọmọọṣẹ́ kó bọ̀ ọ̀sẹ̀ kó wá sọ tẹnu ẹ̀. ẹ challenge ọmọọṣẹ́ yẹn ni. bẹ́ẹ̀ ni olóòtú. bọ̀ torí mi jẹ́ ìdàkùn tẹ́gbẹ́ mi ò kí ń sọ̀rọ̀ mi ò máa ń rojọ́ mi ò ń ṣàwuyewuye máa ti wò pé fáwọn anybody ló lè sọ wọ́n sọ ti àwọn bàbá Kollington wọ́n sọ ti bàbá Barrister Tọ́pẹ́ Àlàbí wọ́n sọ ti wọn Esther Ìgbẹ́kẹ̀lé wọ́n sọ ti wọn so anybody náà lọ lè sọ kí mélòó wà ní mélòó lè mi tí mo ṣe bẹ̀rẹ̀ lánàá tí mi ò tí lo 50 years nínú iṣẹ́ ìránṣẹ́. 24 years yẹn máa sọmọdé obìnrin tá a bá bí ní 24 years yìí sígbà tí bí mo bí mẹ́ta mẹ́rin ẹ̀ báyìí ó fẹ́ wọlé àkàbọ̀ tí bí mo bí mẹ́ta mẹ́rin ok ẹ jẹ́ ká wo kí ló dé tẹ̀yàn ṣe òrìn láàyò torí tẹ̀sí ní 24 years mo mọ̀ pé ìjà jà atẹ́gùn afẹ́ omi òjò á rọ̀ òòrùn á ràn ṣùgbọ́n ẹ sì tún dúró lórí orin kí ló dé tẹ̀yàn ṣe òrìn láàyò ṣé torí pé rí owó wà ńbẹ̀. rárá sá o àìmọye tá a ti lọ sí òṣòwò ńbẹ tẹ́ pé wọ́n ló máa sọ̀rọ̀ wa ní BLLB bó ṣe lọ ló ṣe pọ̀ wọ́n lọ máa ìkárí gbogbo yẹn ti ṣe sẹ́yìn o mí ò la fẹ́ kà èyí tó máa lọ tó yẹ pé wọ́n máa náwó fún ẹ á kówó ẹ àwọn onítọ̀tì máa kówó ẹ àdègbówó ká tó lọ a máa ṣe tán pé 500 naira. so lórí náà. bẹ́ẹ̀ ni sàmúlò ní òun fẹ́ kà ní gospel gbẹ̀gà àbí ní olórí ibùmí. ní gospel line tá à ń sọ yìí. àwọn chọ́ọ̀chì ló kó yín. àwọn ọlọ́mọ akọ àwọn náà dẹ̀ lọ́ invite kó wá kọrin. ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Ìbàdàn ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ mi ò lè kó ṣe kà. ẹ̀dùn nìbàdàn bó ló ti ṣẹlẹ̀ Ìbàdàn. máa forúkọ bòjọ yẹn láṣìírí. ọ̀yà ok tẹ́ ẹ bá ẹja wo ètò ṣẹlẹ̀ gangan bẹ̀. ṣẹ́ríkọ̀ tó ṣẹlẹ̀ nìbàdàn yẹn lọ́dún yẹn mi ò ní gbàgbé lọ́dún yẹn náà ti tó bí abẹ́ ọdún 15 sísìn. 15 years kọ́ yẹn. bẹ́ẹ̀ ni sà mo mú elégbè méjì dání ni mo mú dání lọ́dún yẹn. bàtí máa dé program yẹn mo pàdé ẹni tó jẹ́ bí aṣíwájú sí mi lólórin. nǹkan tẹ́mi ò lè ṣe fáwọn ọmọ lẹ́yìn ìsìn àìmọ̀ èèyàn ló lọ pátá mi òun ò pẹ́ ṣe máa sọ̀rọ̀ débẹ̀. ẹni pé ìfà mi mo ti gbéra mi sọ́nà. mo rán bí aṣíwájú ká ti ń gbórin wọn ti pẹ́ ká lè rí wọn bí ọkùnrin ni wọn náà obìnrin mo forúkọ bà wọn náà láṣìírí. ẹ̀rí pé mi náà ò béèrè. lọ́dún yẹn náà chọ́ọ̀chì ẹ̀gbọ́n wọn ni ẹni tó ní chọ́ọ̀chì yẹn tó bá dé yín báyìí tí wọ́n máa fún mi lówó ọdún yẹn bàtà máa débẹ̀ mo bá aṣíwájú mi ilé mi àtàwọn ọlọ́jọ́ gbé sí pósítà ìjàdà bàbá fàtí mo dẹ̀ ọkọ̀ gá mi mo kọrin bí abi 30 minutes lọ́ fífẹ́ mi kí n fi kọrin àwọn gbọ̀ngàn ni guest artist bàtà wọn máa gba mic mo tún wá join àwọn ọmọ ọba àwọn ọmọ mi lẹ́gbẹ̀ẹ́ méjì dání lọ́dún yẹn. ẹ tún join band. mo tún wá join ẹlẹ́gbẹ̀ẹ́ wọn mo gbérin fún ẹni tí mo sọ yìí láti ìbẹ̀rẹ̀ dópin gbàtà ṣe tó ń bá lọ bá aṣíwájú pé àǹtí mo ti fẹ́ máa lọ wọ́n ní kí n lọ bá bàbá. ẹni tó yìn báyìí ti ń bẹ́ẹ̀ ni pé bí bàbá ṣe pé àwọn wá lólórin ló ṣe pè mí náà wá lólórin
but wọ́n wẹ̀yìn wọn rí pé ẹ wà ní báńdì àwọn. Wọ́n rí i pé gbogbo ẹni fáwọn láti bẹ̀rẹ̀ dópin. Bọ̀ ṣé mọ̀, gbogbo àwọn nǹkan iná ló wá di experience fẹ́mi náà lónìí. Lèyìn ò lè ṣe nǹkan fáwọn ọmọlẹ́yìn tó wà ń tà ń sìn. Nǹkan táwọn ti ṣe, gbogbo àwọn nǹkan yẹn, àwọn dà lónìí. Ẹ jẹ́ ká wo Ó bí wọ́n léèrè. ẹ jẹ́ kí n wo ẹni ìgbà tẹ́ lọ bá bàbá. Wọ́n ní ẹ lọ bá bàbá. Aṣọ́lé ẹ̀ ti lọ bá bàbá. Ìgbà tẹ́ lọ bá bàbá. Pàṣẹ lọ bá bàbá fún 500 naira. Ẹ má bínú o. Ṣé bàbá wọ́n ti fún yín lówó normal tẹ́lẹ̀? Wọ́n fún wa lówó kankan ká tó wà. Wọ́n ní ká máa bọ̀. Tá bá ti dé, tá bá ti ṣe tán, ọmọ mi má wọ̀rí. Àwọn máa ṣe dáadáa. Ẹ máa bọ̀. Ìgbà tẹ́ kọ́ ni wọ́n náwó fún yín. Àbúrò wọn wà nílé. Àbúrò wọn tó dẹ̀ wà nílé, ọjọ́ gbórí wá sí pósítà ni. Ṣé lè mọ̀? Wọn ò fẹ́ mi ju bí i 30 minutes lọ kí n fi play. Wọ́n fáwọn bí i 2 hours. Kábíyèsí. Bí wákàtí méjì lọ fi fún wọn. Èmi dẹ̀ ti wò pé àjọ wà náà ni. Ọ̀gá ló jẹ́ sí wa. Aṣíwájú ló jẹ́ sí wa. Àyẹ̀gbọ́n ló jẹ́, ìyá ló jẹ́. Mo tún wá rẹra mi ńlẹ̀ pátápátá. Mo ní káwọn elégbè tẹ́mi kó dání kọ́ jókòó. Mi wá ṣọ́ra mi dé légbè fáwọn. Gbàtọ́ ṣe tán. Mo bá lọ bá wọn pé àǹtí mo ti fẹ́ máa lọ. Mo tún kúnlẹ̀ mo tún kí wọn. Wọ́n ní kí lọ bá bàbá ṣe bí bàbá ló pè wọ́n. Báwọn bàbá ṣe pa àwọn wá lólórin lọ́ ṣe pè wọ́n náà wà lólórin. Lọ bá bàbá kó lọ gbowó mọ́tẹ̀ lọ́wọ́. Mélòó la fẹ́ ka olórí. Ẹ sọ ẹ ní ọ̀kan ṣẹlẹ̀ ní. Tabúlé Ẹ̀gbá náà ń kọ́. Ìyẹn ó tọ́ ti ẹ̀ ná fún mi. Lọ́dún yìí, yẹn náà gbówó ká tó lọ. Lọ́dún yẹn, ẹ mọ̀ wá sọ pé máa bọ̀. Èmi dẹ̀ máa wọ pé iṣẹ́ olúwa, iṣẹ́ ìgbà yẹn àti ìgbọ̀n bíi ti sìn. Àmọ́ ṣé ojú àti jẹ́ ẹgbọ́n báyìí? No, iṣẹ́ olúwa jẹ́ ká gbọ́ báyìí. Torí bí nìkan sọ́wọ́ rẹ̀ pé wọ́n ní kẹ̀kẹ́ ìyìn rere. Ọmọ ti wà, ọmọ wà yunifásitì, iṣẹ́ orí ta ti fi rán ọmọ wọ yunifásitì. Tọ́mọ wà ní kọ́líjì, ṣé àwọn ọmọ òní sanwó iléèwé ni? Iṣẹ́ olú àti jẹ́ ẹgbọ́n báyìí. Ó jẹ́ kí n gbọ́ o, àwọn aṣíwájú náà tẹ̀lé jẹ́ ká gbọ́n. Àtàwọn wòlíì, àwọn pastors wa náà tó ń pè wá táwọn ò pé iṣẹ́ Ọlọ́run ní mẹ́ẹ̀ká béèrè owó ká tó lọ. Àwọn ló jẹ́ ká padà gbọ́n. Tíṣẹ́ yẹn bá tún wá délẹ̀ ní àwọn ìgbà kan, ká wá pe àwọn olórin mi látẹ̀kọ́, láti Ìbàdàn, láti Àbújá, afọwọ́lálá gbé wọn wọlé. Àwa dẹ̀ máa lọ bẹ̀rẹ̀ òkú sí bí dádì ni. Tá bá ti pe tán sí ní dábàá tán, àwọn máa ṣe wá dáadáa. Bàtà bá ṣe tán, wọ́n lè fún wa 1,000. Tabúlé Ẹ̀gbá yẹn 500 naira làwọn náà fún mi lọ́dún yẹn. 500 àwọn náà fún Abúlé Ẹ̀gbá. Gbogbo tó tún wá ná fún mi, àwọn ètò tí wá náwó gan gidi. Wọ́n gbára gbogbo owó mi, wọ́n gbé wọlé ni. Ta ló kówó yín lọ? Àwọn ọmọ ìjọ wọn gbé wọ pẹpẹ. No, a jẹ́ pé inú ìjọ gangan ni wọ́n ti kówó yẹn fara. Bẹ́ẹ̀ni, bí ẹ̀kọ́ náà wọn yúùtù wọn ló máa ṣe. Ṣé ẹ sọ fún bàbá ò sọ kankan ní àbí màmá lẹ sọ fún? Ojú màmá ti dín gbàtà tó fi máa di ká fẹ́ máa lọ lójú àwọn di. Pè mí àsọ̀rọ̀ lẹ́yìn 500 naira mọ́tò. Pè mí. Ta ló fún yín 500 yẹn? Màmá gangan ni wọ́n sọ fún ọmọ ọkọ̀ bá mi sáré fún báyìí kó fi lè ṣòwò mọ́tò. Mo rí kù. Bọ́ tọ́jú wọn dì. Ojú wọn dì. Bọ́ wọ́n fún 500. 500 wọ́n fi rán mọ́ ni pàápàá mi ọkọ̀ lọ́ fún fúnra mi. Wọ́n wá ní kí n pè àwọn tí wọ́n pè mí láti délé. Àsọ̀rọ̀ ṣó ti gbọ́. Ibẹ̀ ló pin sí. Nínú iṣẹ́ orin yìí náà, nínú gospel yìí náà, bẹ́ẹ̀ ni sà. táà pè ní iṣẹ́ olúwa yìí. Nílò la fẹ́ ká lóòtú. Ok, ẹ jẹ́ ká wò, ẹ sọ̀rọ̀ kan ṣe ní iṣẹ́ olúwa ti jẹ́ kẹ́ ẹ gbọ́n. Bẹ́ẹ̀ ni sà. Bí báwo lẹ ṣe gbọ́n lé lórí? Ṣé rí iṣẹ́ nígbà tí mò ń kọ́ ọmọ méjì dání? Àwọn ẹ̀fí wígbà tí mò ń pẹ́yàn 20 something jáde. Ṣé mo pé yàtọ̀ ti wà ń bẹ̀? Ó ti yà. Ṣé tó fẹ́ pẹ́yàn 20 something jáde? Kò sí ní solid agreement. Ẹ ló sà, ẹ tẹ̀ kọ́kọ́ sàn làjì. Bí a 500 lẹ́fẹ̀ẹ́ san, ẹ kọ́kọ́ ṣe 250 ká mọ bí táwọn tó. Ká mọ̀ pé ẹ ti rẹ́. Driver máa gbowó. Ṣé kí n tún wá kóra mi sáwọn gbèsè tí mo ti jẹ eré tí mo ti jẹ lánàá tó ti jẹ́ kí n gbọ́n? Kí wá pẹ́yàn 20 something bá lé ilé ìyá lé ilé. So ó ti jẹ́ kí n gbọ́n. Ẹ kọ́kọ́ ṣe ṣe làjì. Ẹ bá dẹ̀ play tán, ẹ fún wa ní làjì. Ẹ pè ní iṣẹ́ olúwa. Iṣẹ́ olúwa sì ní ọ̀fẹ́ ni. Àfẹ́ kọ́ o. Rárá o. Ọ̀fẹ́ nígbàdá. Bíbélì gan ṣe olúwo gan sagbára dọ̀tún mú sagbára dowó ní báyìí sá. Ẹ tún. Olúwa ti sagbára dowó ní báyìí. Ẹ jẹ́ wá wọnú agboolé olórin nínú gospel gangan. Okay sir. Agboolé ẹ̀mí gangan. Yes sir. Nípa àwọn olórin obìnrin, tá a bá wo ìṣẹ̀mí, wọn kì í sábà gbélé ọkọ. Kí ló fà? Tókìkí ẹ̀ bá ti dé báyìí, wọ́n á yí apapọ̀ lára ọ̀pọ̀ wọn. Mo sì mọ̀ pé ẹ wọnú agboolé olórin dáadáa ní àti tẹ̀mí. Mo wá fẹ́ kẹ́ bá mi yẹn nàná rẹ̀ díẹ̀ lónìí. Olóòtú. Yes ma. Àkọ́kọ́ kò sẹ́ni tó mọ̀ ṣe. Kò sẹ́ni tó pé. Kò lè sẹ́ni tó mọ̀. Bọ̀ èmi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fórí ọ̀fẹ́. Lọ́nà o. Ìdí orí ọ̀fẹ́ yẹn ni pé ṣe rí tí wọ́n fẹ́ wọnú iṣẹ́ ìránṣẹ́ bóyá ṣe orin ni o, iṣẹ́ wòlíì ni o, iṣẹ́ ẹni iṣẹ́ àbíṣẹ́ tíátà ló ti bára ẹ̀ tó bá jọ́kùnrin àbójóbìnrin. Àfi kó o bẹ Ọlọ́run dáadáa. Ẹni tó lọ fẹ́ fi sẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́ bí gbákejì. Ó jẹ́ ẹni tó máa understand nǹkan tó gbé dání. Èèyàn ò lè fẹ́ ni tí ò understand nǹkan tó wà lọ́wọ́ òun. Kò sí ìwọ tó fẹ́ fi kún. Tó bá ti ń lọ,
ó máa lọ́tọ̀ níbi tí ìyàwó dágbére ọ̀tọ̀ níbi tó ń lọ ìyàwó máa lọ́tọ̀ níbi tó kọ òun dágbére ọ̀tọ̀ níbi tó gbà bọ̀ tó bá jẹ́ ẹni tó mọ nǹkan tó ń ṣe tó dẹ̀ understand tí wọ́n rẹ̀ jẹ́ onínú mímọ́ tó fi kọ́kọ́ bò fọ́kọ ẹ bí báyìí là ń lọ ẹ mọ yóò tẹ́ ọ̀dọ̀ sí lọ́ọ̀dù wá sí wọ́n dẹ̀ bá yín bẹ̀. wọ́n dẹ̀ bá wa bẹ̀ tó bí mo ṣe wà yìí mo ẹjọ́ rìn tọkọ mi bá dágbére ńlẹ̀ sà bí báyìí ni mò ń lọ tó bá kúrò bẹ̀ tó bá gba bòmí mo ti mọ ibi tó gbà. sẹ́yìn ẹ tẹ̀lé wọn náà mi. no ẹ mọ̀ ó fẹ́ kẹ́ understand. mi ò ìgbéyàwó tí ọba fi pinlẹ̀ lórí òtítọ́ àtòdodo ó lè ṣe ní fẹ́mi ìyàwó náà ní tí mo jẹ́ olórin nìyẹn tí bá dágbére bí kò fọ́kọ mi tí nǹkan yẹn bá yẹ nǹkan tí mo sọ yẹn bá yẹ á ní ẹ bá pé ìyàwó òun ní time bá bí báyìí ló wà tó bá dé máa pè mí píríọ̀dù yẹn kódà yẹn ti ṣẹlẹ̀ tó ń ṣe márùn tó ń ṣe mẹ́fà táwọn èèyàn mọ́ wà láàrin àwọn èèyàn tó dẹ̀ máa pè mí bẹ́ẹ̀ bí báyìí ni mo wà àwọn ọmọ màmá rẹ́rìn àwọn tó wà pẹ̀lẹ́ màmá rẹ́rìn bẹ́ẹ̀ sì ni kò bí ọlọ́run kó fún ẹ ní ọ̀rẹ́ egungun ìhà tiẹ̀ gangan nígbà kejì á jẹ́ kí iṣẹ́ yẹn rú ẹ lọ́rùn gan. ẹ jẹ́ ká wo bẹ́ẹ̀ ṣe sọ́ọ̀sìn pé tẹ̀bà ọkọ àmọ́ àwọn kankan ṣẹlẹ̀ nípa olórin sìn wọ́n sọ pé wọ́n di gbẹ̀wò dání látara pé kọ́kọ́ wọn má bàa dà wọ́n láàmú lẹ́nu iṣẹ́ yìí á dẹ̀ pé ní iṣẹ́ ìránṣẹ́ mi kí ló fà. olóòtú. mo mọ bí ìyàgbé mẹ́ta sí mẹ́rin mo lè dárúkọ o tí o bá fẹ́ kí n dárúkọ. ẹ má dárúkọ sà ọ̀sẹ̀ ẹ̀ mọ̀ kóbìnrin lèmi náà ilé ọkọ ni mo dẹ̀ wà ṣe rí ẹni tó lóun gbéṣẹ́ ìránṣẹ́ dání tó sọkọ di gbẹ̀wò dání mo pray àwọn náà bímọ ọkùnrin fọ́kọ tó sọ di gbẹ̀wò dání ṣé àwọn tó bá bímọ ọkùnrin fọ́kọ tó sọ di gbẹ̀wò dání ọmọ ọlọ́mọ kan náà sọ ọmọ tiẹ̀ náà di gbẹ̀wò dání tó bá dọ̀la kò sí nǹkan tó yọ ṣe láyé ètò gbé ó ṣe máa sọ pé di gbẹ̀wò dání òun ní láti sọ ìyàwó ẹ̀ dárin di torí pé o fẹ́ gbaṣẹ́ olúwa fẹ́ ṣe kinní àbí nǹkan kan òun ní láti sọ ọkọ ẹ̀ di gbẹ̀wò dání understanding ló matter ṣé rí ìgbéyàwó tí òtítọ́ tó bá ti wà tẹ́ bá ti mọ́ lẹ́yìn lórí òtítọ́ sa tẹ́ bá ti mọ́ lẹ́yìn. ìpìlẹ̀ yẹn bọ́ sórí òtítọ́. iṣẹ́ ìránṣẹ́ yẹn ti dáa jù ó ti rọrùn ẹ wo bí ohun tó máa jẹ́ sọ̀rọ̀ kékeré ìwé. ní last week ẹ̀gbọ́n mi ó wá mínísítà Bradari Melody ó wá mínísítà ní area àbíkan lábẹ́òkúta ń bíbá wọn pè mí lólórin síbẹ̀ mo lọ rí wọn fún kankan torí ẹ̀gbọ́n mi dáadáa ni ìgbà tí mo débẹ̀ nǹkan ẹ bí pé wọ́n sọ fún mi pé ọ̀rọ̀ yóò ṣe ọ̀rọ̀ bíbà kí jẹ́ kájọ máa lọ sí Kòròdú kájọ máa lọ sí ilé àwọn wọ́n sọ fún wọn pé mi ìdàgbére fọ́kọ mi. sáwọn ọmọ ìpínlẹ̀ ẹ̀kọ́ lẹ́wà ni. ọmọ ìpínlẹ̀ ọkọ mu. bọ́ọ̀ sì wá ní kẹtẹ̀lé àwọn lẹ́sẹ̀kẹsẹ̀. wọ́n ti mọ̀ pé láìsà ìmì àkọ́kọ́ mi bá ṣe jọ ń ṣe nìyẹn. mo fẹ́ fọ̀kọ́ lé ọ́n bẹ́ẹ̀ ni o. wọ́n ní mi ìdàgbére fọ́kọ mi lè kí n pè lórí fóònù gan kò fún mi lápọ̀nlé mi lè lọ rú ẹ̀ pé kọ́ má bínú kọ́ bá mi sọ fẹ́ nìyẹn tí mo fẹ́ wá rí wọn fún yẹn pé ọba bàbá lọmọ ọba láàfin sọ ìgbà tí máa délé sí máa sọ fọ́kọ mi ní mi ò bá ti lọ ṣe ẹgbẹ́ rẹ yẹn ọkọ mi ní òun bá lè ti lọ tí kò dáadáa rẹ Ìkòròdú wá ti lọ náà àwọn ọmọ nǹkan tó bá lọ ṣe àwọn nítorí trust wà nínú ìgbéyàwó yẹn tó bá sí trust ń bẹ ẹ sọ fún mi irọ́ kúrẹ́ wo ló máa sọ pé ó yẹ kó tẹ̀lé lọ ni tẹ̀mí jẹ́ kan mo lè wọlé gan kó jẹ́ bí ìgbà tí èmi kò nígbà yìí nígbà kí ìyàwó mi ọ̀gbọ́n ó gbọ́dọ̀ wá kọ́kọ́ jíṣẹ́ bọ́dọ̀ wá jíṣẹ́ ìlú ká. àbí kí n kọ́kọ́ délé mi ò ní tí mi ò sọ fún bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí mo fẹ́ ti torí gba Ìkòròdú kí n wá tẹ̀lé yín gbà Ìkòròdú mi ì lè ṣe bẹ́ẹ̀ mi sọ kọ́kọ́ mi lé gbàtí máa dé lọ́kọ́ mi ní ò bá ti tẹ̀lé wọn bí kò dáadáa rè ni òun dẹ̀ mọ nǹkan tó bá lọ ṣe kó torí trust wà nínú ìgbéyàwó yẹn. ok ẹ jẹ́ ká wo eléyìí yes obìnrin nínú gospel náà ni mo wà o iṣẹ́ mi ni wọ́n ń ṣe à ń bá wọn ní ìrìn ìdọ̀tí lónìí pé ẹnì kóbìnrin ni mò ń da ọjọ́ ọ̀rọ̀ yìí pọ̀ náà à ń bá wọn ní ìrìn ìdọ̀tí lọ́nà wo ni pé ṣìnà pọ̀ wọ́n tà wọ́n lábùkù lórí ṣìnà púpọ̀ ọ̀kan ṣẹlẹ̀ ní January 2026 tàwa yìí lórí obìnrin méjì kan tó jẹ́ pé ó ń gospel ọ̀kan wà lẹ́kọ̀ọ́ ọ̀kan wà ní Ondo àwọn olórin gospel méjì ni wọn débi pé ọ̀rọ̀ social media tàbùkù wọn débi pé a rí wọn ní ìyàwó àwọn nǹkan ó wá embarrass wọn kọkọ àwọn ní fẹ́ ó dẹ̀ lọ́pọ́nlé a dẹ̀ pé níṣẹ́ mi ṣé iṣẹ́ mi yẹn ràn wá pé ká ṣe ṣìnà a dẹ̀ mọ̀ pé nínú Bible wọn sọ fún wa pé panṣágà ká jìnnà sí àgbèrè ká jìnnà sí gbogbo àwọn nǹkan ìrírà ká jìnnà sí kí ló wá fà tó fi dùn bí báyìí ṣé ara ló ń lò wọn àbí báwo àbí owó ni wọ́n ń wá tán pé ra wọn níṣẹ́ mi. olóòtú mo wà pẹ̀lú ìmọ̀. ṣe rí èmi mo máa ń sọ nǹkan kan àwọn ẹni yẹn èmi ò dá wọn lẹ́bi o. lọ́nà o.
ìdí rèé sà ṣé gbogbo obìnrin tó bá ti wà tó pẹ́lẹ́ lórí ẹ̀mí tí nǹkan tọ́lọ́run fún ò bá ti tó ẹ tí ò sì ní tẹ́lọ́rùn á ṣe nǹkan tó yẹ kó ṣe. lọ́nà